Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. Ọ̀rọ̀ Àfáà Abdulrahman Alápàtà ní Ìlọrin. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Tí bá ní mo kàn tún ṣépè fún bẹ́ẹ̀ ní pé mo kàn ń jẹnu ara mi níyà ni. Ṣùgbọ́n àdúrà yìí ni màá ṣe fún wípé kí ni gbogbo àwọn èpè tí gbogbo àwọn èèyàn ti ṣẹ́ látòrí gbogbo àwọn abiyamọ ayé tó fi dórí ọkùnrin, tó fi dórí obìnrin, tó fi dórí ọmọdé, tó fi dórí àgbà, tó fi dórí àjèjì àti onílùú, gbogbo ẹ̀ pátá ló máa mọ lórí. Wọ́n fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfáà wa ní Ìlọrin àtàwọn àfáà wa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe gbárùkù ti ọ̀rọ̀ náà, tí wọ́n bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà, tí wọ́n dẹ̀ dìde fún ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn tó bá ní kó dùn wá káwọn náà gbàdúrà kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ sí wọn. Nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa. Nǹkan mẹ́ta ni wọ́n fẹ́ sọ ní ṣókí lórí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ yìí. Number 1 ni wípé ǹjẹ́ ìdájọ́ òdodo nìkan ló jẹ́ ká máa wá báyìí bí? Number 2 ni wípé ibi tí wàhálà bíi ti ṣẹ̀wá yẹn ọ̀dọ̀ àwọn àfáà onísúfí, kí ni àwọn nǹkan míì tí a fẹ́ kí wọ́n bá wa ṣàkíyèsí lé lórí, tí a fẹ́ kí wọ́n ṣe àtúnṣe lé lórí? Number 3 ibẹ̀ ni wípé ǹjẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe dùn wá tó ṣáà ti fẹ́ máa wo dídùn fún báyìí kí a họra adégún wo má wọ̀ kúrò. Èmi olùjíhìn àlàáfíà yẹn ni Àfáà Mojésù. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ó dára kí a tara fún ìdájọ́ òdodo lórí Àfáà Abdulrahman tó hùwà láabi yìí, ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé àwọn tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí. Wọ́n ní ọ̀bẹ géni lọ́wọ́ aṣọ̀bẹ nù, ọ̀bẹ kúkú ti ṣe nǹkan tó máa ṣe, ṣùgbọ́n wọ́n tó ń ṣẹ̀jẹ̀ náà àní fílẹ̀, a gbọ́dọ̀ mójútó. Àwọn òbí tí AFSOB fi kalẹ̀, ó dáa kí Muslim community ilẹ̀ Yorùbá kí wọ́n gbìyànjú láti tọ́jú wọn. Inú mi ò bá dùn tí inú àwẹ̀ tí a fẹ́ mú yìí tí wọ́n bá lè pawọ́pọ̀ kí wọ́n dá owó ribiribi jọ fún àwọn òbí AFSOB. Eléyà lè máa jẹ́ ọ̀nà láti bá wọn kẹ́dùn. A mọ̀ wípé owó ò lè dá ọmọ wọn padà, ṣùgbọ́n ó máa go a long way láti ṣe kíni, láti rẹ̀ wọ́n lẹ́kún lórí ìṣẹ̀lẹ̀ láabi tí ó ṣẹlẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin àfáà wa onísúfí, wọléwọ̀de ẹ̀yin àti àwọn ọmọ yahoo yahoo ti pọ̀ jù. Ẹnu mi ò gbà sí yín o, ṣùgbọ́n ṣe rí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ó tọ́ kí a máa yọ àwọn òótọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ká máa yọ sọ fúnra wa. Kì í ṣe pé ẹ̀kọ́ mú wọn ní ọ̀rẹ́ ìmùlẹ̀ nìkan, ẹ tún máa ń fi wọ́n yangàn. Ó dàbí kókò wà lọ́dọ̀ àfáà kan sí kó máa bá wọn sọ̀rọ̀, wá sọ pé àwo iṣẹ́ yẹn ọmọ yahoo kan ni mo ṣe fún, ó dẹ̀ sanwó gidi lórí ẹ̀. Mo ṣiṣẹ́ kan fún ọmọ yahoo kan ní last year, iye báyìí ló fún mi. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí kò jẹ́ kó yẹ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ agbódegbà kọ́ máa rí ní agbódegbà fún àwọn yahoo yahoo, kì í ṣe nǹkan tí ó jẹ́ nǹkan òwúrí. Ẹlẹ́ẹ̀kejì, lábẹ́ àwọn nǹkan tí kò bá wùn wá kẹ́ bá wa ṣe àtúnṣe lé lórí ni wípé ṣe rí nígbà tí mo kọ́kọ́ rí àwòrán olórí gbèsè yẹn Àfáà Abdulrahman tí ó hùwà láabi yìí, bàǹdírí ọwọ́ ẹ̀yìn ló tẹ̀ kọ́kọ́ ń bí mi nínú níbẹ̀. Ohun tí mo bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin àfáà wa onísúfí ni pé bàǹdírí yìí ṣé nínú ẹ̀sìn Islam wa yìí ṣé ó tọ̀nà nínú ẹ̀sìn Islam wa yìí, àbẹ́yìn lẹ́kọ̀ mú wọn? Ṣé ó wà nínú ẹ̀sìn Islam wa nípìnlẹ̀, àbẹ́yìn lẹ́kọ̀ wò pé gbàtẹ́ tí wọ́n ń ṣe àsàlátù Sunday ń sìn àfi kí ẹ ṣàlù kẹlu bàǹdírí? Ṣé ẹ fẹ́ padà sọ wá di Kírísítẹ̀nì? Nígbà táwọn pàṣẹ ń dàgbà bọ̀, àmọ́ àwọn Christian ní onílù tó jẹ́ pé kí ni wọ́n máa ń lùlù nínú church. Ìgbà wo ló wá di ti àwa Muslim tó jẹ́ pé níjọ́ Sunday nsìn ẹ wá fẹ́ mọ yàtọ̀ ní àárín Christian àti Muslim? Ẹni tó bá dẹ̀ tún ṣe àsàlátù tiẹ̀ bóyá nínú weekdays, àwọn náà tún máa lu bàǹdírì. Kí wọ́n á ṣe pé ẹ máa lù níta. Ẹ má ṣì mí gbọ́ o, téèyàn bá lu bàǹdírì bóyá nínú hall àbí lórí field á ti mọ̀ pé ìta nìyẹn. Ṣùgbọ́n ká máa lu bàǹdírì nínú mọ́ṣáláṣí, ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ sí wa? Ṣáà rẹ̀ sìn wa ni? Mo fẹ́ kí gbogbo ẹ̀yin àfáà onísúfí, mo fẹ́ kí ẹ bá mi tweet topic yìí. Ẹ máa rí pé mi ò sọ nísọ wípé mo nímọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n àkíyèsí tèmi ni pé torí nígbà tí àwa ń dàgbà bọ̀ kò sí ìlú nínú Islam tí a gbọ́júmọ̀. Báwo ló ṣe wá jẹ́ pé ìlú ńlá fi ń dá àfáà mọ̀ ní ìsìn? Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fi káàdì ọ̀rọ̀ mi lẹ̀ ni ọ̀rọ̀ ogun ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Ṣé wọn pé fẹ̀kàn tẹ́lẹ̀ a ná àwọn gúùpù kan nínú àwa àtàjẹ́ Muslim ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé kí ni wọn fara mọ́ ogun ṣíṣe. Nígbà tí eléyìí dẹ̀ ti ṣẹlẹ̀ yìí, tí wàhálà bíi ti ṣẹlẹ̀ láti ọwọ́ Àfáà Abdulrahman, ẹ máa rí wọn tí wọ́n máa kọjá àwọn èèyàn lórí ṣíṣe ogun. Ṣùgbọ́n ṣe mọ̀, Ọlọ́run jẹ́ ká rí dààmú. Èmi ò bí Islam fẹ́ ká gọ̀. Ẹni tí nǹkan bá ṣe ó di dandan kó wá solution sí ọ̀rọ̀ rẹ̀. Tí èèyàn bá wo bí Ọlọ́run ṣe gbélé ayé ìkàlẹ̀, á mọ̀ pé kéèyàn fi nǹkan mọ́ra wọn láti fi lè achieve nǹkan, ó jẹ́ nǹkan tó wà nínú ètò Ọlọ́run ọba. Mo dẹ̀ ti wo àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó jẹ́ àfáà nílẹ̀ Yorùbá tí wọ́n ti sọ lórí ọ̀rọ̀ ogun ṣíṣe yìí. Mo ti wo fídíò àfáà wa Àsàkọ́fí sáyẹ́ǹsì di olíkunra
mo ti wo fídíò bàbá wa Rọ́bì Adébáyọ̀, mo ti wo fídíò bàbá wa Dáúdù Àfáànlá. Gbogbo nǹkan tí gbogbo wọn sọ ni wípé kí ni oògùn ṣíṣe kò sí nǹkan tí ó tó burú níbẹ̀ nígbà tá a bá ti lo ẹran ara èèyàn tàbí pé bóyá bí kí ni à ń lo àwọn nǹkan tó jẹ́ pé Ọlọ́run ṣe kí ni ó ti kọ́kọ́ ṣe ní haram. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tó lẹ́tọ̀ọ́ tá a dẹ̀ wà níwọ̀ntúnwọ̀nsì lórí pé kí ni bí ayé wa ṣe máa dáa àti bí a ṣe fẹ́ ṣọ́ra wa ní ọwọ́ ọ̀tá. Àmọ́ tó bá ti wá di pé ó ti ń di idán, ìyẹn black magic, àbí kẹ̀ àti wá lọ ń lo ẹran ara èèyàn, àbí àwa lọ ń lo nǹkan tí ó jẹ́ pé Allah ti ṣe ní haram tẹ́lẹ̀, ìyẹn ni wípé a ti ń kọjá àlà. Ṣùgbọ́n tó bá mọ níwọ̀nba wípé kí ni bí ayé wa ṣe máa dáa àti bí a ṣe fẹ́ gbáralẹ̀ ní ọwọ́ ọ̀tá, èmi ò bí yẹn jẹ́ nǹkan tí Allah lòdì sí. Gẹ́gẹ́ bí àfáà wa Sheikh Dáúdù Àfáànlá ṣe kú tiẹ̀, wọ́n ní oògùn ṣíṣe wà lára ọ́fíìsì Ọlọ́run ọba tí Ọlọ́run bá ṣí fún àwọn ọmọ èdè ènìyàn láti máa jẹ àǹfààní látàrẹ̀. Bí ọba Solomon ṣe máa ń sọ nínú ọ̀rẹ́. má dira o má dira wọ́n bá jẹ́ kó máa fi bẹ́ẹ̀ nìkan ẹ jẹ ikú pa. Ẹ̀yin ará, ní ìparí, mú kí gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá wípé kí ni a kú ọ̀rọ̀ èèyàn. Mo dẹ̀ ṣe ládùúrà wípé Ọlọ́run á bá wa tu àwọn òbí Hafsat, Ọlọ́run á bá wa tù wọ́n nínú. Ẹ má gbàgbé ohun tí mo sọ síwájú pé kí ni ẹ má yẹ ká jìnnà sí àwọn mọ̀lẹ́bí. Ẹ jẹ́ ká súnmọ́ wọn, ká ràn wọ́n lọ́wọ́, ká tù wọ́n nínú lórí ohun tí wọ́n ń là kọjá ní àsìkò yìí. Mo rí yín náà. Shalom. Ọmọdé kọ̀ wá dàgbà, ẹ má fi bàjẹ́. Ẹnì kan ló bí